Superintendent Apostolic Dr. Mrs. St.Janet. Ìyáàdúrà bí wọ́n káàbọ̀ sáré wa. Àwọn ni wọ́n ṣẹ̀dẹ̀ yìí. Àwọn ènìyàn kúkúrú tí wọ́n máa ń tẹni gbogbo ránṣẹ́. Àwọn àtàlùmọ̀rò ti yọ ríra wọn lẹ́yìn pé white lábẹ́ wọ̀ wá. Àtàlùmọ̀rò fún ẹ̀dáadáa lónìí. Àwọn bàbá fún ilé ẹ̀kọ́ àbọ̀. Nísìnyí. Goa TV. I mean, if you are watching our video without subscribing, you don't need to subscribe now. Subscribe, please subscribe. You need to subscribe.